dojú ti wà. Mo ṣèlérí fún orílẹ̀-èdè Nàìjíríà ìlérí irọ́ láti jẹ́ olóòtú rẹ̀ tó ń fọkàtà Tinubu báyìí o. Ọ̀gá gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè akéwì kí wá ni ẹ lè rí sọ sí ìṣèjọba tó wà lóde báyìí ṣé n tí a lérò ṣé ni à ń bá pàdé lọ́wọ́ ìjọba tó wà lóde báyìí. Ẹ ṣeun ọ̀rọ̀ tá a ṣe bí yóò bá gbòòlò bí wúrẹ́ báyìí. Mo rí i pé Yorùbá nígbà tó ń gbọ́ mi tó sì dẹ́yìn náà sì jẹ́ Yorùbá. Yes sir. Mo ṣe àṣìṣe ńlá kan tí n lè gbàgbé lọ́dún tó kọjá. Bíi ti báwo? Rẹ́kọ̀dù mo ṣe fún Tinubu ẹ̀fún ní àbẹ́ẹ̀dì. Bẹ́ẹ̀ ni mo ṣe rẹ́kọ̀dù yẹn mo ní 1963 mo lọ mọ Yorùbá ló ṣe ìkà fún Awólọ́wọ̀ tẹ́lẹ̀ sọ́sẹ̀ wọn gbà yẹn. Wọ́n gbé Ìgbò wá síbẹ̀ kó wá dájọ́ tí wọ́n ní Awólọ́wọ̀ fẹ́ fipá gbàjọba láìsí ológun. Mo ní ọmọ Yorùbá ni wọ́n gbé Ìgbò wá kó ó lóun lè dájọ́ ó ní òun ò lè parọ́ wọ́n pa Haúsá wọ́n ní wàláì bá àṣà o wàláì bá àṣà o. Ó ní kódà ṣùgbọ́n máa Abẹ́òkúta tọ́jú ọmọ Yorùbá gan ìlú tẹ́ gbé bí ẹfọn yẹn láyé Awólọ́wọ̀ ní ó dájọ́ yẹn. Adájọ́ sówó ẹ̀mí wọn. Òun lọ dájọ́. Ẹ wá wò 30 years after mo wá ronú pé àdìbò Fábíọ́lá sódẹ̀ kẹsẹ̀ ìjọba. Ìgbà tó àdìbò Fábíọ́lá sódẹ̀ kẹsẹ̀ ìjọba wọn ìjọ tí Abíọ́lá wọlé bẹ́ẹ̀ ṣe kàbò tán fúnra tó fà pé kò ní wọ́n ti ń kàbò fúnra tó fà lọ́lọ́ bá Abíọ́lá lé ó ní yọ congratulations sir. You won this election. I will work under you. Kọ̀rọ̀ Ẹ̀dùn Bàǹgídá nítorí ni pé báwọn Awólọ́wọ̀ àti Sàrẹ́sí máa gbé wọn lọ kóòtù wọ́n gbé wọn lọ kóòtù. Wọ́n kàn rí pé wọ́n ti parí ọ̀rọ̀ wọ́n gbé wọn lọ kóòtù. Ẹ rí i pé the reason tó fi àná lẹ̀ dún ní 12 yẹn lè sọ́dọ̀la. Lè sọ́dọ̀la. Ètò ọkọ̀ fẹ́ sọ tẹ́lẹ̀ nìyẹn kó fi wéwọ́ pé wọ́n ń jalè. But ètí wọ́n fi gbéjọba fún Haúsá tí wọ́n gbé fún Ìgbò ọmọ Abẹ́òkúta tó jẹ́ classmate Abíọ́lá gan-an gbé fún sẹ́rí pé ó di méjì 30 years. Bẹ́ẹ̀ni. Nígbà tó wà ní 2023 after 30 years again táwa fẹ́ dìbò fún Tinubu máa ṣe pé ẹ̀fọn ní àbẹ́ẹ̀dì táwọn bàbá wa mi ò lò tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n ní ìsìn mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá yìí Matthew Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́. Ààrẹ ìgbà kan lórí Nàìjíríà. Tí mo tọrọ àforíjì lọ́wọ́ wọn. Kí ni ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ wọn? Kí lẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ wọn tẹ́ fi ń tọrọ àforíjì báyìí? Ẹ ṣeun mo ní bàbá yìí mo lágbàáyà ni kọfí kọ́mọ Yorùbá níbẹ̀. Àṣé tí mo fọkàn sí kọ́ ni ìmílẹ̀ wá sí rẹ́kọ́ọ̀dù gbà yé gbà wọn ni wọ́n dùn. Ẹ wá wọ tí Tinubu ń ṣe báyìí. Nísìnyí Yorùbá ní gbọ́kùnrin bóbìnrin Yorùbá nílé ọkọ méjì rì kò ní bẹ̀ tọ́sán. Ìyá rí i pé àyẹ̀fẹ́ lè sọ pé kí wọ́n lọ pe Goodluck tàbí kí wọ́n lọ pe Buhari wá kó wá tó ṣèjọba padà. Ǹtẹ́ ń sọ ni wípé pẹ̀lú bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn tó ṣèjọba sẹ́yìn gẹ́gẹ́ bí ààrẹ pé ìṣèjọba wọn fẹ́ẹ́ rọrùn jẹ́ lè. Ó fẹ́ kọ́ ó kọjá 100%. Máa ti ń dùn mí ní Nàìjíríà báyìí. Bàbá ọlọ́ta Yorùbá mọ̀ ní Yorùbá mọ̀ láàrẹ tó wà ń bẹ báyìí. Yorùbá ni mí bẹ́ẹ̀ ni. Ṣé bí mo ṣe rẹ́kọ́ọ̀dù? Kí ló tẹ́ fi sọ̀rọ̀ báyìí? Màá pè ní Tinubu bo láàrin. Ó ti jáde. Ó ń gbọ́ lọ́nà tó bá gbọ́ yìí lẹ́kọ̀ọ́ gbọ́. Tinubu bo láàrin. Àwọn Yorùbá ní àti màlúù yàtọ̀ láàrin mọ́gàjí àti mọ́gàrà. Ní 2015 kankan tẹ bá rántí ètò ìdúnmọ̀ pé tribalism wà ẹlẹ́yàmẹ̀yà wà ní Nàìjíríà. Nígbà tí wọ́n yọ subsidy ẹ̀já kọ́sọ̀ yẹn. Nígbà tí wọ́n yọ ṣe bí gbogbo yẹn lọ́lọ́ sọ́jọ́ta. Jíde Kòsọ́kọ́ náà lọ bẹ̀ tó bẹ̀rẹ̀ sí kọrin. Tó ń bú Goodluck Jonathan. Ìgbà yẹn ráìsì ọkọjá 7,000 o. Tó ń bú Goodluck Jonathan. Jíde Kòsọ́kọ́ tó ń ṣe tíátà. Ẹ̀sùn pé wọ́n lọ́ta ló sọ bẹ́ẹ̀. Ó ti yára gbàgbé ìlérí rẹ̀ gbà kan. Àṣebẹ́ntẹ́ lọ́gbọ́n orí ẹni tí àròbó gbọ́n. Wọ́n sọ̀rọ̀ gbọ́ àdúrà mẹ́ni ṣe bólórí kẹ́tẹ́ wà mí forúkọ bò láṣìírí. Tí wọ́n forúkọ bò tó jẹ́ pé mọ́tò mi ni mo fi gbé kó wọ́n má bàa dà mọ́ ọ lọ sórí gómìnà Kálópè ayáwó ẹ̀kọ́ lọ́jọ́ tájọ́ náà. Òun náà fún mi ní owó epo ńjọ́ yẹn. Kí ló wá dé ní ìsìtá àlè jáde ká protest báyìí? Dèmọ́ lọ́lọ́ta. Mo ń gbọ́. Ẹni ká jáde ká fẹ́ òun hàn. Bẹ́ẹ̀ni.
ọmọ wa mọ̀ ló wà ń bẹ̀. ọmọ wa ló wà ń bẹ̀ ẹ wo bí yàrá ẹ̀mọ́ tó wà ń bẹ̀ gan ṣẹ́kọ̀ọ́sà ju àlejò wà bẹ̀ tẹ́jẹ́ kẹ́ǹkan sá lọ ẹ̀jẹ̀ aṣọ òótọ́ ráìsì 1,700 ó di 77,000 nísìn. 7,000 ní ẹ̀ta lẹ́kọ̀ọ́ báyìí. lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni sìmẹ́ǹtì 9,000 báyìí. lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni lónìí Démọ́lá Ọlọ́ta lórúkọ mi èmi ní igbákejì ẹgbẹ́ pèdèpèdè tó jẹ́ ààrẹ ẹgbẹ́ pèdèpèdè ní gbogbo Lagos State tẹ́lẹ̀ vice chairman for all presenter bkasted for 8 years. Let me tell you ìlú ọ̀fararọ. ìlú ọ̀fararọ. kò fararọ kódà èyí rẹ́kọ̀dì mo sì gan tí ì lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n wà ní síbọ̀ náà gbowó mo sọ pé ẹ rí i pé ọ̀rọ̀ táwa bá lọ ni pé ẹni mò ń tọrọ àforíjì lọ́dọ̀ bàbá wa Matthew Kìkìọ́lá Ọbásanjọ́ ẹ̀yìn ní parọ́ fún yín kódà bàbá ìrìn kan tó ń ṣẹlẹ̀ tí gbogbo àwọn bẹ̀rẹ̀ sí bú èmi bú olórí ẹlẹ́rìí wo ni ò bú àwọn àgbà pèdèpèdè náà bú àwọn akéwì tó lójú tèmi náà bú. látàrí pé kò fara mọ́ kí Tinubu ṣàrẹ́ngbà yẹn àbí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ètò wa ń dùn mí to cut it short ni pé ní Nàìjíríà ní í ṣe níta gbọ́ ni pé òfin sọ pé ìyàtọ̀ bá dá ogun abẹ́lé lẹ̀ 50 years 50 ọdún ni wọ́n fi ṣe wọn rò pé wọn gbọ́dọ̀ dìbò ṣùgbọ́n ní ìsìn àwọn Ìgbò náà ti pé 50 years kí ló dàbí fún Òbí láyè ṣe bí Ìgbò ni. ó yẹ ká fún láyè 50 years kọjá náà tí ká láà fún láyè ni kò bá ẹ wò ó ní ìsìn ìgbà tí Tinubu ní dáàsọ yóò ti pọ̀jù o lẹ́yìn ìgbà tí Buhari kò ń bẹ ó dóṣù karùn-ún kó tó pọ̀jù. ráìsì ọkọ̀ já 15 ẹ̀wá wò 77 báyìí sọ yẹ kó rí bẹ́ẹ̀. láàrin iwájú Adépọ̀jù bàbá yẹn ṣẹ̀ṣà ọ̀sàrẹ́sì kọ́lọ̀ dẹ́lẹ́rẹ́ fún un. láyé ìgbà tí Bàǹgídá tí Buhari gbàjọba lọ́wọ́ àwọn Ṣàgàrí Bàǹgídá wá gbàjọba lọ́wọ́ Buhari ó ṣe rẹ́kọ̀dù kan 1985. ó lè sọ. ó ní ẹtì ẹ̀gbọ́n náà sówó wá ti ayẹyẹ tó bá ọ ní ká máa fi náírà mẹ́rin ra dọ́là kún òyìnbó kí ní ọ̀hún tó gbé owó àyà mi. náírà mẹ́rin. $2 ń gbà yẹn. 4 náírà. bẹ́ẹ̀ni sẹ́mi pé owó dọ́là tẹ́lẹ̀ before káwọn olóṣèlú gbàjọba kò wọ́ 1 náírà. bẹ́ẹ̀ni. ìgbà tó wá di 1979 táwọn Ṣàgàrí gbàjọba ọbẹ̀ ìṣirà ìgbà tó wá di ayé Bàǹgídá ó wá di 4 náírà wọ́n wá ta méjì ní 2 náírà ẹni láríwájú ó wá lálùkò tó re orí bábọ́sí lẹ́nu ó ní olówó ní mu mílíkì láyé Ṣàgàrí ó ní tó bá ti yòòyè ló mú mílíkì láyé Ṣàgàrí olówó ló mú mílíkì láyé Bàǹgídá rí nǹkan 2 náírà tí a kò dára ìkàlẹ̀ kò pé 50 kọ́bọ̀. bẹ́ẹ̀ni. 4 náírà ní láríwájú ṣe rẹ́kọ̀dù nítorí ẹ̀. ló wá di 15 báyìí. 17. 17 ní lẹ́kọ̀ọ́. 1,700 naira. ní dọ́là kan. ọmọ Ìlọra ni mi ní Ọ̀yọ́. ní bàbá mi ra mọ́tò kan 1983 wọ́n rà ní 6,500 pick-up 404 bẹ́ẹ̀ ni wà ní kéde tó kọ́ bọ̀. 6,500. nígbà tí wọ́n gbé dé nílọ̀ra wọ́n sọ pé láti yọ lọ́ta báwo ló ṣe rẹ́ àmọ́ra wọ́n ní àwọn ti mọ̀ pé dédé rìn ní òun rí ọgbà ni. ó tún wọ́n. àwọn ọ̀rẹ́ wọn tó ń gbó wọn ní àpòká àbọ̀ ló gbá ọ 300 naira ló gbá ọ wọ́n gba dáàdi wa ń kárí bọnú wọn lè sọ̀rọ̀ dáàdi mi ti kú mọ́mi ti kú dáàdi wa sọ pé táyà méjì wọ́n mọ̀ fún mi tapoli mi wọ́n ní wọ́n ti mọ̀ pọ́ dẹ̀dẹ̀ yọ èlé wọn ta táyà àti tapoli tí wọ́n gbọ́ 300 naira ìgbà tó lọ́hún ó ṣe ìgbà tó máa tó ọ̀sẹ̀ bíi mẹ́ta mọ́tò kan lọ sí 8,000 ni. nígbà yẹn tí mọ́mi sọ pé wo bàbá Adémọ́lá ṣe àpémi fọ́sbọ̀ ìwọ náà má sọ irú amátò mọ́ ọkàdé 8,000 ni 6,500 ni wọ́n kà fi 1,500 kọ́ ni. 6,000 ọmọ ra kíní báyìí kò ra bírèkì ọ̀ìlì báyìí. bọ́lẹ̀ ẹ wo sẹ́rí mọ́tòsáìkù 120 tí wọ́n ń rà nígbà yẹn kíní wọ́n ń tà 600 naira 600 naira ni wọ́n ń tà. ọ̀ alágbára o. sẹ́rí máa wo kíní kan. Yes sir. kò wọ́n ǹjẹ́ ẹ mọ̀ tó wọ́n. kí ni nǹkan náà. àwọn tí a jó lórí wa àwọn dèdèrè wa. ẹ̀yìn pé mo tún pèdè mọ̀ pé máa lò lórí afẹ́fẹ́ tí ì bá ṣe bẹ́ẹ̀
ẹ̀yin ẹ̀sìrò 6,000 àṣẹ pé owó yẹn ní nǹkan bíi 1983 ẹ̀sìrò tó jẹ́ pé $1 to $1 ẹ wá mú 6,000 ẹ send 6,000 ẹ calculate ẹ sí iye tí ń ta dọ́là nísìn kéèpé kan wọn àwọn òyìnbó gbọ́n àwọn tó lọ Mẹ́kà nọ́ọ̀tì Muslim àwọn tó lọ Mẹ́kà tó sọ kí ní kan fún mi wọ́n tẹ́ ẹ bá dé Mẹ́kà wọ́n iye tí ń ta mineral nígbà yẹn Riyadh wọ́n máa ń lo ó ní náà wọ́n tó ń ta dọ́là ní náà ń ta $30 tiwa ní yàtọ̀ owó wa ló dá wà lálẹ́ ní Saudi tẹ́ mẹ́nubà yẹn wọn ò ná dọ́là. Wọn ò ná dọ́là Riyadh wọn ná. Owó ìlú wọn ni wọ́n ná. Owó ìlú wọn ni ṣùgbọ́n iye tí ń ta ń gbà yẹn iye tí ń ṣẹ́ dọ́là sí Riyadh rẹ̀ wọ́n ṣẹ́ dọ́là láti nǹkan bí 30 ọdún. náà ni ló máa jẹ́. ṣùgbọ́n tiwa náà ni wàhálà. ọ̀gá. Tí mo tọrọ àforíjì Ọbásanjọ́ má bínú. Kí a bá má bínú. Bàbá má bínú mi mọ̀ pé àwọn Yorùbá ní tágbà ó tí àgbárí lórí ìjókòó ọmọdé ilé tó bá gorí òrùlé kò lè rí. Etí bàbá yẹn rí. Náà fi sọ̀rọ̀ ńgbà náà. Nípa ti Tinubu ni o. Ẹ ti yé mi. Ṣùgbọ́n pa tí wọ́n gbé àwọn ọba mi withdraw statement mi ò torí mo bá ń wí o. Tí a gbé àwọn ọba ilẹ̀ Yorùbá yẹn mi withdraw statement mi. Mo bá ń wí ṣùgbọ́n Ọbásanjọ́ ó dojú ti wà. Tí ó dùn mí bá ṣe ìjọba wa ní àfẹ́sù ẹ̀jẹ̀ ẹ̀yẹ nǹkan Yorùbá mo ṣèlérí fún orílẹ̀-èdè Nàìjíríà ìlérí irọ́ láti jẹ́ olóòtú rẹ̀ tó fọkàtà tí ó báyìí o. Ọ̀gá bàbá tábà wá ń sọ àkọ́kọ́ sẹ́wọ̀n pé èèyàn ò ṣe é sẹ́wò bí ẹ̀gúsí àkọ́kọ́ nìyẹn ẹ̀ ń ní tọ́ pé ẹ mẹ́nu bà Peter Obi pé ká mọ̀ ní ká ti tẹ̀lé Peter Obi nígbà yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé ọmọ kan náà lọmọ wà nù bàn. Yàtọ̀ bá alágẹrin Mágàjí àti Mágàrà. Bẹ́ẹ̀ ti sọ ń gba Tinubu náà rè. Ẹ̀jẹ̀ àgbàntẹ̀ sọ o. Oníròyìn lẹ́yìn. Ẹ̀jẹ̀ kágbàntẹ̀ sọ. Ṣùgbọ́n tó bá lè jẹ́ pẹ́lú mi ní ẹ̀jẹ̀ sọ kẹ́nìkan. Wọ́n ní má ní ọ̀rẹ́ ọ̀tá ni ọmọ ní. Mo ní kí ló dé? Tó bá ní ọ̀rẹ́ tó bá dà ẹ̀rọ ọmọ bọ̀ ṣùgbọ́n tó bá lọ́tà tó bá ti dà ọmọ pé ọ̀tá máa dá ẹ̀ tẹ́lẹ̀ ni. Tó bá lẹ́yìn pé Tinubu Obi la tẹ̀lé tó bá wọlé á ti mọ̀ pé wẹ́ ó disappoint ṣùgbọ́n ṣé ọ̀rọ̀ yín yé mi o torí pọ́jẹ́ ti wá. Ẹ wo ìgbà tí ó. Òwe tó bọ̀rọ̀ yín mu ni pé ọmọ mi nílé yẹn lọ yẹn ó sàn ju ọmọ mi náà lé. Bẹ́ẹ̀ ni ẹ wo 2003 mo ṣe rẹ́kọ̀dù kan gbà kan Yorùbá 419 tí mo sọ̀rọ̀ Ọbásanjọ́ nígbà tó wọlé ẹlẹ́ẹ̀kejì tí mo sọ pé wọ́n rò bọ́ yé di AD nígbà yẹn kò tí di AC or ACN wọ́n rò bọ́ àwọn AD ló sponsor mi ni nítorí àbẹ́ẹ̀ni nítorí pé mo ṣẹlẹ̀ láti Ọbalẹ́dẹ́ mo máa kéwì lọ́dọ̀ Táíwò Akínsọ́lá ń gbà yẹn wá sí Pàjá tó ẹ̀rí pé bó ṣe wọlé tẹ́gbàm ẹlẹ́ẹ̀kejì ló fowó lé owó ńgbà tí tó di pé àwọn strike mi ì rí mọ́tò gùn ńgbà mò ń kéwì mi ì rí mọ́tò wọ̀ láti Ọbalẹ́dẹ́ mo fi wá sí Pàjá ìkànnì yẹn ló jẹ́ kí n ṣe rẹ́kọ̀dù náà gbà náà ìtọ́básanjọ́ ṣe fún Tinubu gbà náà torí pé òrì Lagos State gbà ṣe ẹ dáwà ní ká máa sọ Ọbásanjọ́ òun náà lo agbárí fún wọn agbárí náà ló ṣèlú ìgbà tí Lagos State gbà kò fún Lagos State ní owó for 4 years kò fún owó ìṣèjọba ẹ wo Ọbásanjọ́ Tinubu dẹ̀ rí ṣe ẹ wá wò ẹjú tá a fi wò ń gbà yẹn àmọ́ kó ti yàtọ̀ sí sí. Tá a bá wá ń sọ ìṣòro tá a wá wà nínú ẹ̀ báyìí akẹ́pẹ́ yìí tí a lè sọ wípé ẹ̀yin tí tẹ́ jẹ́ bí alátìlẹyìn tẹ́ ń polongo ìbò fún aṣíwájú nígbà yẹn a lè pẹ́yìn náà wà nínú àwọn tó dá nǹkan lẹ̀ sí alọ́run báyìí ṣé bẹ́ẹ̀ ni. ẹ là wà ń bẹ́ẹ̀. ẹ̀yin náà ẹ̀yin lẹ́ni á dìbò. ọ̀dà mọ́ bẹ gbogbo ọmọ Nàìjíríà mo dẹ̀ bẹ̀ bàbá Ọbásanjọ́ mo bẹ̀ Ọ̀tàsánsán TV pẹ̀lẹ́ sẹ́wọ̀n nìjí ni wọ́n á gòkè o. aráàlú ni ẹ bẹ̀ wọ́n bá. mo bẹ̀ gbogbo aráàlú o èmi náà ìjọba fọ́ ìbò mo ṣe rẹ́kọ̀dù yẹn tẹ́ bá lọ lórí Facebook kódà mi tí mo kó ń bẹ̀ tí mo fi pè ní ẹ̀fọn ní àbẹ́ẹ̀dì pé
kò yẹ káwa Yorùbá máa síra wa Haúsá ò sí wa Ìgbò ò sí wa mọ́ kí ló dé. pé ọmọ ẹni ò sí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. mo ní pé ọmọ ẹni ò sì di bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì lẹ́rò. ẹ wo bẹ́ẹ̀ ni nígbà yẹn ṣùgbọ́n èmi àmọ́ kò yẹ kí ìdí ọmọ bóri ká yẹ kí ẹ̀fà dàgé. ẹ ṣeun àti wá wọ̀ báyìí àti wọ ọkọ̀ sóàrà báyìí. bí o kọ ẹnìkan. kí wàá ní ọ̀nà àbáyọ inú ìròyìn táwa ń kà gẹ́gẹ́ bí oníròyìn àti táwa ń gbọ́ lẹ́nu àwọn aráàlú àwọn èèyàn wọ́n ń suggest oríṣiríṣi ọ̀nà àbáyọ ṣùgbọ́n ààrẹ Bọ́lá Tinubu wọ́n wọ̀n kétí ikùn láàrọ̀ ọ̀nà àbáyọ táwọn èèyàn suggest ó ní wípé kí bàbá ọkàn tiẹ̀ pàṣẹ pé kí wọ́n ṣí bọ́dà díẹ̀ fúngbà díẹ̀ kí oúnjẹ ó wọ̀lú mo tó kànú ròyìn lónìí wípé bàbá ní kò tíì sí inú plan wọn láti ṣí bọ́dà wípé alóúnjẹ tó wá jẹ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì bọ́dà tí wọ́n ní wọ́n tì yìí oúnjẹ sì ń wọlé láti bẹ̀ o importation duties tí táwọn tí wọ́n ń rajà látòkè òkun yẹn tí wọ́n ń san fún ìjọba ti pọ̀ jù ó wà lára àwọn nǹkan tí ó ń jẹ́ kí ọjà ò gbówó lérí bàbá sì yarí pé rárá o àwọn ò sí bọ́dà sílẹ̀ ṣé bá ti wá máa bá a lọ rè kí ni ìmọ̀ràn yín. sẹ́ẹ̀lì tí a bá dé Ọlọ́run ló ṣàánú wa nígbà máa sọ pé tribalism wà tó bá lè jẹ́ àwọn alárọ̀ gẹ́ẹ̀dì jù ní gbogbo Africa especially in the world. tí nàbẹ́rẹ́ tó báyìí tí wàá fi ṣẹlẹ̀ ńgbà yẹn. yes. ṣùgbọ́n Ọlọ́run ogun ò rí bí ẹ̀kọ́ àtàdá àti ẹ̀bà àti yẹn o Ọlọ́run jẹ́ arógun o. àmín o. torí ibi tó dé ó mú mọ̀ràn kan wá tó bá lè ṣiṣẹ́ o fún rẹ̀ náà lọ sọ̀rọ̀ kan Tinubu ààrẹ wa ẹ jí máa fà rẹ ẹ rí i pé ìfẹ́ fi ààrẹ kọ́ máa bà ẹ jí máa fà rẹ kọ́. ààrẹ wa náà sí ni. tó ń sọ wípé bóyá regional government àbí kí ló wí pé tí òun kálukọ́ máa ṣe ìjọba ẹlẹ́kùnjẹkùn. bẹ́ẹ̀ ni ìjọba ẹlẹ́kùnjẹkùn pàápàá jùlọ lórí àtààbò àti gbogbo ẹ̀ irú ààbò yẹn automatically tó bá rí bẹ́ẹ̀ owó tí Lagos bá pa wọ́n máa ṣẹ́kọ̀ etí oògùn bá pa wọ́n máa ṣe oògùn oye tó burú bẹ́ẹ̀ tó bá lè ṣiṣẹ́ o ṣùgbọ́n sáwọn àti òkè ọyẹ òjì òṣìṣẹ́ that is one. torí nígbà bí ọdún kan àbàbọ̀ ọdún méjì sẹ́yìn nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n sọ pé tí wọ́n mú mọ̀nà ẹ̀ wá gómìnà Lagos State tó sọ̀rọ̀ kan ó ní that's good torí nígbà tí wọ́n ní wọ́n fẹ́ dá iléeṣẹ́ ọ̀tì àtọ̀sí sílẹ̀ Haúsá lọ́hùn wọ́n sọ pé àwọn Yorùbá àti Ìgbò ni máa mú ògógóró àdẹ̀gbà pẹ̀lú ògógóró ni wá ṣùgbọ́n tẹ́ bá wo àwa là ń sanwó orí jù àti bàtà àti gbogbo ẹ̀ àwọn community náà dálẹ̀ nílẹ̀ Haúsá wọn ni wọ́n sanwó orí kankan o gómìnà Babátúndé Sanwó-Olú ọwọ́ sọ̀rọ̀ kan pé ó ti dá owó tí wọ́n bá dá ní state àwọn olóògùn ọmọ fi tó ń bí ṣe wípé kálukọ̀ ọmọ ìfowópamọ́ máa dọ́mù ìyá ẹgbẹ́ kí ni ìwà dùn bàbá kan nílẹ̀ Haúsá ní òkú bọ̀ láti kódà kò tó rẹ̀ kí gómìnà ọ̀kan náà gómìnà ìjọba lọ́sọ̀ gómìnà Lagos State pa ìwọ náà sì lè sọ bàbá náà ṣé kí ló dé tó ń kálukú wa tá a bá sọ ọmọ bá tó lọ́kọ yọ lọ́kọ ọmọ bá tó ládà yọ ládà ọwọ́ ìyá kẹ́nìkan dá kó ṣe fírídọ́ọ̀mù kó tún wá sọ pé wọ́n tún máa lọ bólé ẹlòmíì ẹjọ́ kálukú ọmọ jòrò kó wa bẹ́ẹ̀ tí wọ́n bá lè rí yẹn ṣe ó dà that's one ṣùgbọ́n nípa bí ọ̀rọ̀ ṣe ń lọ ẹ̀ ẹ̀tọ́ yẹ kí Tinubu ṣe wọ́n ṣe òkòbó ní ẹ wo orí afẹ́fẹ́ ni ẹ mẹ́jà máa sọ àwọn òwe kan bẹ ẹ jẹ́ sọ kíni kan Tinubu ṣe àwọn kankan ńgbà tó kọ́ débẹ̀ 350 ẹ wo iye àwọn tí ń ra 1 million vehicle fún ẹni bá lọ Anthony àfẹ́ sìn wà àfẹ́ sìn ìlú ó yẹ kí wọ́n ti ní mọ́tò wọn èwo ni ká máa ra mọ́tò bíi 150 million 500 million fẹ́ni kọ̀ọ̀kan tó yẹ gbọ́n àtàrà fún wọ́n lọ bí 500 billion trillion gan owó dẹ́ ká fi ṣèlú ọ̀ṣọ́ fẹ́ ṣèlú ọ̀nà àbáyọ nìyẹn ṣé wọ́n sọ ọ̀nà àbáyọ mi báyìí Ọ̀tàsánsán TV ṣé ń gbọ́ tẹ́ bá fẹ́ gbọ́ ọ̀nà àbáyọ mi ìmọ̀ràn tèmi tẹ́ bá fẹ́ dìbò padà látòrí kánsẹ́lọ̀ sí òkè
lórí chairman gbogbo ẹ̀ pátá ọjọ́ ẹ̀ka sí ẹja mọ̀rọ̀ bíbélì àti kúrán kúrò. mo fẹ́ kéde ọ̀ jáde sí orí afẹ́fẹ́ gidi. ìta sí ni pé ó fẹ́ díje fún sẹ́nitọ̀ ìyàwó ẹ̀dá ọmọ ẹ̀dá àfẹ́rí ẹ̀hún ló ń fẹ́ díje o ó yá fún ọ lókun lọ ra ajá àpò àtàbó wá. tí bá ra ajá àpò àtàbó kún wà lọ pé àwọn ọdẹ ẹran wọn rántí Yorùbá pẹ̀lú ìbọn gidi wọ́n sọ ajá àpò àtàbó mọ́lẹ̀ wọ́n á yìnbọn fún káò kájà wọn kú wọ́n á sọ pé ọjà okun wọ́n á sè ní àsìkò wọ́n sè ní ẹran àsún wọ́n wá lọ mú ìbọn yẹn wọ́n rò kòkòrò bílẹ̀ sí wọ́n ní ẹ̀yà wo àtọmọ rẹ ò jẹ́ o èmi lágbájá ọmọ lágbájá tí mo bá kó òòlù jẹ láti wákàtí lọ bí wọ́n ṣe fi ìbọn pàjá ìgbà àṣìjẹ́ bẹ́ẹ̀ lára mi kọ́ bá ṣiṣẹ́ mọ́ tọmọ mi kọ́ bá ṣiṣẹ́ mọ́ kí wọ́n pa wọ́n jálá àti mi o àtọmọ àti ìyàwó kọ́ pa wọ́n ìgbà náà látọ̀ mọ̀ ìdìbò fún wọn. ọ̀nà àbáyọ ló dé báyìí bẹ́lẹ̀ àti kùránì ìbúra irọ́ ńlá ni. ẹ bá pè mí sórí afẹ́fẹ́ gan tẹ́ tó ní kí sórí voice báyìí màá tún wá. ẹ ṣeun tó àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà àwọn náà ti ń gbọ́. ọ̀nà àbáyọ nu ẹ jẹ́ àbí sẹ́wípé tó tí n bá kówó jẹ o ìyàwó mi ọmọ mi bàbá ìkórè bẹ́ẹ̀ simple ṣùgbọ́n bíbélì àti kùránì ẹ rí i pé fúnra tẹ́ ẹ bá ti ń fúnra yẹn fúnra ìyàwó ni wọ́n sọ pé dear please let this place don't do it. àwọn ọmọ náà sọ pé dad what the meaning of this lọ́rọ̀ àwọn ọmọ ọ̀bọ̀ Yorùbá pé I will just want to make God with my people. tó bá sì búra lóòótọ́ tó bá ti dórí àléfà àwọn ọmọ àtìyàwó ọmọ rẹ létí wọ́n mọ rẹ létí. mo láìkí ló bá ti ẹ̀wà jẹ́ Ṣàngó mo láìkí ẹ̀ òun ìgbàbọ̀dẹ̀. ẹ láìkí Ṣàngó gan. lákàyọ Ṣàngó ló kò sàrẹ̀ kó jáyé ọ̀bẹ lè kọjá fọ́gbọ́n lé lójú yọ ẹ wo ẹjẹ fi kílẹ̀ ṣẹ̀ṣà fún báyìí jọ sọ̀rọ̀ ẹ̀ nísìn tí àbí mẹ́jọ tá a bá jí adìẹ yọ kan gbé tẹ́yìn kan bá jí adìẹ gbé tá a bá fún gbogbo òòlù tí a bá kàn Ṣàngó ló ń tọ̀ gbogbo ẹni tó bá jẹ́ bí adìẹ ni ó kù. gbẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó kù. gbogbo ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó kù. tí ó ẹ̀yin gẹ́gẹ́ mú wá gẹ́gẹ́ bí àbáni but so lè ṣe é ṣe sá torí pé ẹ̀sìn wọ́n mọ̀ sọ pé ẹ̀sìn àwọn ọ̀gbà bẹ́ẹ̀. ẹ̀rọ o ẹni wàá fẹ́ díje fún ìbò nísìn èyíkéyìí ìbò lọ rajà wá kọ̀ wá pa lẹ́yìn owó oṣù rẹ o ọ̀rẹ́ gbẹ́bí fọláre o kí sẹ́gun pa ọ́ tàbí kó gan pa kọ́ pa àwọn ọmọ ẹ̀ kọ́ pa ìyàwó ẹ̀ tó wáá pọ́ bẹ̀rẹ̀ kọ́ pa òun àtọkọ o fúnra ìwé náà pé ìdíyà akuti lówó lọ́wọ́ máa ń lọ fún gómìnà mà leave them torí tó bá lóun ní fẹ́yàwó àsopá tó bá fẹ́yàwó ẹ̀ ń kọ́ ṣe é láwọn tó ń ṣe gómìnà yẹn náà ó lè jẹ́ páwọn ní tọ́ da lọ́kàn àwọn tó súnmọ́ èèyàn burúkú. àwọn sọmọgbé wọn. ẹ wo. tó Ọlọ́run ó là wá o. àmín. Ọlọ́run ó là wá o torí pé tá a bá ní parọ́ a ti wà disappointed. gbogbo ní ìsìn ibi tí ọ̀rọ̀ ń lè báyìí. bó o ní ṣé wọn ò tí ì mọ káyàn mọ́lé níbẹ̀ yẹn. hello ebe ẹni bá lówó wọn ká mọ́lé wọn mọ̀ pé owó lọ́wọ́ ẹnìkan kan lé gan. àbí. kò sówó. wọ́n ní ewúrẹ́ wọlé àpá lójú rò fẹ́fẹ́fẹ́fẹ́ àpò òní tí ó jẹ ní ọba. àbí àpò òní sàásùn. Ọlọ́run ti yẹn wà. àdúpẹ́ ṣùgbọ́n ntí ọ̀sẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá ti ń ṣẹlẹ̀ báyìí ntí ọ̀sẹ̀lẹ̀ yẹn ntí kì í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá ti ń ṣẹlẹ̀ báyìí. bẹ́ẹ̀ni ìtọ́jú aburú jù ní ti àwọn tó ń gbé àwọn tí ń pa Yorùbá tí ń pọba tí ń pa joyè. ṣe pé yẹn náà tó lágbára. ó yẹ kó lágbára kí wọ́n máa gbé ọba. àmì láìgbà mo délé ayé mo ti pọ́gọ́tọ̀ ọdún bá mi tí ì gbórí. ká máa wọ àfipá ọba anyhow ká máa gbéyàwó ká máa gbọ́mọ. bẹ́ẹ̀ni. ó lágbára o. ibi tí ebi dá nǹkan lẹ̀ sí báyìí tí ọ̀sẹ̀lẹ̀ rẹ ti ń ṣẹlẹ̀ á ti ń wọlé oúnjẹ á ti ń gbóúnjẹ wájú èèyàn. ṣe pé àwọn ọmọ ìyá wa lábala lọ́hùn náà máa ń ṣerú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń ṣe báyìí. bẹ́ẹ̀ni ẹ̀yà gbé ẹnu sọ àwọn ni lókèrè àwọn ni tí wọ́n bá jẹun tó bá lọ sọ́nà lu wọn tó bá lọ mú mi láti wà fọ́ bó jẹrẹ wọn á gbé wọn lọ tí yóò lọ sí mú mi. ó ti ń ṣẹlẹ̀ lẹ́ Yorùbá báyìí o torí ebi ti dá nǹkan lẹ̀ báyìí o. kódà aláàtí dá nǹkan kan mọ̀
ní ayé ìgbà tí àwọn bàbá wa ẹrù àjẹdẹ pọ̀ jù ọlọ́ta ẹ má ṣe pé mọ́. mi ì ṣe pé ṣùgbọ́n tí tábà wúlò ní àrọ̀rọ̀ mọ́ ẹ láti dá nǹkan mọ́ Nàìjíríà láàmú lágbára lọ ọmọ wọn ò ní rújú àná ò ní rújú. torí pé wàhálà náà dálẹ̀. wàhálà náà dálẹ̀ wàhálà náà dálẹ̀ kódà ibi tí gbogbo yẹn láìkí Ọ̀tàsánsán TV dé káàkiri àgbáyé torí agbẹnusọ àwọn ọmọ Yorùbá ni lórí ọ̀rọ̀ kan tẹ́rọ àpè mí lórí ọ̀rọ̀ TV Yorùbá ń jọ sí ẹni wà ní Canada oníbùràdé bọ́lá sẹ́gbó lọ TV Yorùbá máa sọ mo ní olóhùn wo ni olóhùn lè kọ́ máa wo Ọ̀tàsánsán TV. àwọn ìgbowó. so nísìnyí ibi tí Ọ̀tàsánsán TV wò lórí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ìrò bíbí kan bẹ́ẹ̀ tí wọn kì í wò. bàbá o ẹ ṣeun torí pé a rí i pé n ti ń ṣẹlẹ̀ yìí àwa náà gbọ́dọ̀ kópa tiwa òun náà nìkan táwa náà ń ṣe. ọ̀rọ̀ kódà bí nǹkan ó ṣe rọrùn bí nǹkan ó ṣe dáa bí tó ń ṣẹlẹ̀ ó sì máa dé tí àwọn aráàlú fi mọ ọmọ tó tọ́ àti ń tọ́ yẹ òun náà ni a ṣe dásílẹ̀ iléeṣẹ́ Ọ̀tàsánsán TV fún láti jẹ́ agbẹnusọ fún àwọn aráàlú a sì ní dákẹ́ a ní sinmi àgbà tó bá tó dá. ẹnìkẹ́ pohùn máa gbogbo lẹ́nu. bàbá o. wọn wà ní pohùn mọ́ lẹ́nu. àṣẹ o. ẹni bá ní wọn ò ní gbọ́ Ọ̀tàsánsán TV tó bá ní wọn ò ní gbọ́ mọ́. èmi ìsepè o torí má pè mí lẹ́kọ̀ọ́ ìgbà tó bá ní wọn ò ní gbọ́ mọ́ wọn ò ní gbọ́ mọ́. sáàmù àwọn Yorùbá ló sọ̀rọ̀ kan. ẹ já gbọ́. nígbà táwọn sáàmù àwọn Yorùbá tí ó sọ̀rọ̀. ẹ já gbọ́. ó lẹ́nu tó bá sọ pé wọn ò ní gbọ́ Ọ̀tàsánsán TV mọ́. ó wá lọ sínú odò ifá kan. ó ní èsì àmọ́ forí jẹjẹ ọ̀pàlẹ́gbòjù látọ̀nà ó ṣèdí wéréké ó ṣèdí wéréké ó dé ọ̀fúnládé yọrí jù ṣáájú ojú ògbè wọ́n fẹnu òdòdó sọ̀rọ̀ Ọ̀tàsánsán TV jọ́nà wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹ́nu yọ̀wé tí ẹ fẹ́nu yọ̀wé tí wá ẹnu yọ̀wé fi máa wí ti yín. ẹ̀dùn wá ní pé wọ́n ní gbọ́ yín mọ́ olùrà gbogbo rí ju pé wà fún májà rẹ̀ ju tegbò inú omi lálákàrin ilẹ̀ lọ́dọ̀ gàgbé bá gẹ́sì náà gbọ̀fún 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 sùn ẹ̀dùn wá ní wọ́n ní gbọ́ mọ́ òní wọ́n gbọ̀ fún rẹ̀. Jésù Olúwa wa. bẹ́ẹ̀ ni yóò rí àmín torí pé kílò wà lálàáfíà kílò dẹrùn fún tẹrú tọmọ fún torílé tàlejò òun náà ni irú àwa náà fi lè gbégbé ayé ayọ̀ àti àlàáfíà. ẹ wo ibi tí ọ̀rọ̀ dé mo fi gbẹnu sọ́sẹ̀ ẹ fi tí ọmọ sí wọ́n mọ̀ gbogbo rédíò bíi 8 mo ti ṣe program. ó ti yé wa wọ́n mọ̀ èmi náà jẹ́ ọ̀gá jẹ́m rédíò kan ṣùgbọ́n tí mo sọ yìí tó bá lè fẹ́ ẹni tó bá ní irọ́ ni mo pa kó wá wò mí kó pè mí máa dá lóhùn ṣùgbọ́n. tẹ́ bá bẹ̀rẹ̀ náà bá yín sá lè fún wọn. ẹ fún wọn. ẹ fún wọn 080 34 00 66 00 00 8430. 8430. ẹ pè é pé 080. yes. 34. yes. 00. yes. 8430. yes. bọ́ jẹ́ WhatsApp ẹni wọ́n pè mí. wọ́n bá lọ sórí Adémọ́lá Ọlọ́ta. wọ́n rí yín bẹ̀. lórí Facebook Ọ̀tàsánsán TV ẹ wò ẹ ní ìdílé lágbára Ọlọ́run. àṣẹ àdúpẹ́ tábà tún pé ìjọ mi ṣe tún dá wa lóhùn bàbá. lágbára Ọlọ́run kẹ wo. torí àwọn èèyàn tí wọ́n ti ń tẹ̀sí wá ń bí báyìí wọ́n ní àwọn gbádùn yín gan. àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n máa ń sọ wípé aṣọ tí ọba níyì lè yí ní gbèjìká aṣọ tí ọba níyì la máa fi sábíyá aṣọ tí ọba níyì tá a bá fi jíyà ní máa gbábíyá. Ọ̀tàsánsán ó lójú ẹnìkan oníròyìn ni mí ẹ jẹ́ ń jẹ́wọ́ kan fún yín tẹ́ ẹ bá mọ́ mo wà náà èmi wọ́n ẹ̀ di investigative department lábẹ́ òrùngbà kan. àṣírí mo sọ fún olójú àwọn oní tẹlifíṣàn online tí a lè pè mí tàbí rédíò tí màá jẹ wọn o torí ẹlòmíì parọ́ jọ ní mọ́mọ́ ẹ lọ ẹlòmíì parọ́ jọ ní mọ́mọ́ ẹ lọ ǹjẹ́ àmàbọ̀ ní mọ́mọ́ ẹ ṣe parọ́. ìjà wò. ọ̀dà nígbà tí ó mọ́mọ́ ṣẹ̀ gbé mọ́mọ́ ẹ kaná ni o ẹ wá níbẹ̀ mọ́mọ́ afẹ́rẹ́ mọ́mọ́ ẹ àti sọ pé tó bá ti pẹ́ fẹ́ máa lọ àwa mú agbe ewé tí ó fi pọn mọ́mọ́ jáde sẹ́ńpọ̀ tó wà lórí náà tó bá àwa máa fọwọ́ kan orí ẹ̀rọ bọ̀ yọ bẹ́ẹ̀ sí ni a fi kogi sí náà ni tí ó sì máa parọ́ pẹ̀tẹ́ tí ó fi dúró tí ó fi jìnnà nù. ọ̀pọ̀ nínú àwọn oní rédíò míì
ó ní kíní mi ọ̀pọ̀ lọ́jọ́ orí tèmi tí mi ò ṣe láti ilẹ̀ mi ò parọ́ rí tí mo dẹ̀ fi pé 60 years mi náà lọ́mọ méjì tó ti gádé mo lè ka tó ti bá rí mo láwọn méjì tí wọn tó bẹ̀rẹ̀ ọ̀yẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé I have to maintain my integrity. bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ti fi sọ pé tó. àwa náà ti mọ̀ yín ó ti ṣe díẹ̀ wípé ẹ̀ sì nídìí àbòsí. ìfẹ́ tí ó bà mí lórúkọ jẹ́. àwọn kan mọ̀ bóyá fún yín lówó kẹ́ tó máa sọ ilé ìta ìsọ yìí ni. bóyá èló lẹ́gbàá ọlọ́wà èló la fún yín o. kọ́ bọ́ọ̀kẹ́ mi ò gbà kankan o. ẹ ṣé o ìlú ọ̀dàrà yọ̀rọ̀ wà lọ́rùn o. àṣẹ. ó dàárọ̀ sà. tó ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ látẹnu àlejò wa Adémọ́lá Ọlọ́ta tí a bá sọ̀rọ̀ a ti lérò pé ẹ ti rí ọ̀kan tàbí méjì dìmú nínú ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni wọ́n sọ fún wa àti ọ̀nà àbáyọ torí pé tí a bá ń pariwo ìṣòro ó yẹ kí a mọ wọ́nà àbáyọ sí i àwọn náà ti sọ ọ̀nà àbáyọ fún wa mo sì mọ̀ wípé ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa náà ẹ̀yin náà ti fi làákàyè pé a sì mọ̀ wípé ẹ bá ní share fídíò yìí program yìí ẹ bá ní share rẹ̀ àrùn àbáyọ òun náà ní kẹ́ bá ní share program yìí kó dọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó dọ̀dọ̀ Senate President kó dọ̀dọ̀ Speaker House of the Rep kó dọ̀dọ̀ àwọn senators kó dọ̀dọ̀ àwọn governors kó dọ̀dọ̀ àwọn reps kó dọ̀dọ̀ àwọn governors kó dọ̀dọ̀ àwọn asòfin níjọba ìpínlẹ̀ ẹ bá ní share rẹ̀ kó kárí ayé kó dọ̀dọ̀ wọn kó dàrọ̀ owó tó wọn bóyá wọn kàn tiẹ̀ gbọ́ bóyá wọn ó gbégbèsè lórí àwọn ọ̀nà àbáyọ tí a mú wá lórí ètò yìí ẹ ṣé bẹ́ẹ̀ sì ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ sì ń gbọ́ wá lórí ìkànnì wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè Nàìjíríà ọ̀dọ̀wọ́ rẹ o Olódùmarè bá wa tó ṣe.